fẹ́ ṣàlàyé gbogbo aláṣẹ ìdájọ́ Yorùbá gbọ́. Media report ajá mi gbogbo ẹ̀kú láyé irú ẹkùn mo kí ọlọ́run ọba tó láyé kábíyèsí ọlọ́run ọba tó lágbára lọ́dọ̀ ọba tó ní ohun gbogbo tó lè so ohun gbogbo ọba tó ní ká máa bẹ òun ló lásìkò àtìgbà òun ló mọ̀ bàtà wá òun náà ló mọ̀ bàtà padà ọlọ́run nípa gbogbo wọn rẹ. ẹ jọ mo fẹ́ káwọn èèyàn kúrò níwájú kábíyèsí mẹ́ẹ̀ ẹ kúrò níwájú kábíyèsí. níwájú bàbá kábíyèsí yìí. mo fi ọlọ́run tó ní wá mo fi bẹ̀ wá gbogbo agbára láyé tẹ́lẹ̀ òní òun ló ní ṣíṣe òun náà ló túmọ̀ sí ọlọ́run ní pawárẹ́ ọba tó ṣe wá bẹ́ẹ̀ kò ní mú wa kó mbẹ́ ọba tó ti wá lẹ́yìn kò ní já wa bọ́ ọba tó ní kí a máa nífẹ̀ẹ́ mi yọ̀mọ̀ nífẹ̀ẹ́ yín àwọn bàbá wa ní àyọlọ àyọbọ̀ là ń lọ́wọ́ a máa lọrí a máa bọ̀rí ilé ìdí adáwọ́lé yìí àṣeyìí la máa ṣe ń bẹ̀ àwa ní àwa ń bẹ̀ lásìkò.